owó ìbànújẹ́ ni mùsùlùmí máa ná àwọn kìrìsìtẹ́nì a máa náwó ìdùnnú. Márúwá ni àfáà náà wọ̀ tí mọ́tò kan bá spidi bọ̀ wá wọ́n ti mú nǹkan lọ́nà lè kọlu àfáà jama inú Márúwá lọ́mọ àkúsì ọmọ nílé tó fi kú lèmọ̀rẹ́ ti nígbé náà gbàtọ́ wa kú tán owó tí wọ́n ti wá rí lẹ́yìn rẹ̀ ní sẹ́ńgbò kú tán ó ti over 32 million ẹ dákun sóṣogùn owó kó tó kú ńgbà wa kú tán owó òun dáhùn ni rárá kò rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló dá fún èyí ṣe tí wọn ò dáwó fún kọ́kọ́ nígbà tí ń bẹ láyé èyí ṣe tí wọn ò dáwó fún wọn ra mọ́tò nígbà tí ń bẹ láyé. wọn á fẹ́ béèrè ìjà àwọn kírísítẹ́nì máa ṣe bẹ́ẹ̀ ìjẹ́ òkú làwọn kírísítẹ́nì máa fún lówó ààyè ni wọ́n máa fún lówó ẹ̀yin olówó mùsùlùmí ẹ̀yin nu ọlọ́run nu. àsọ́ọ̀lẹ̀ mi rèé bá wa ta jẹ́ ọmọ ìyá wa nù Islam èyí tí ń bà wá nù jẹ́ púpọ̀ jù òun ni pé ọ̀kan nù ọmọ ìyá wa ó kú nínú Islam Alfa Lukman Abu Sufyan al-Ma'i àbúrò wa ni lẹ́yìn pẹ̀lú kí mo pè ọba ń gbọ́ fẹ́ inú tọ́jú eré aṣáájú wa níbi ikú akẹgbẹ́ wa ní níbi ìmọ̀ ẹni mo ti tó báwọn ọ̀rọ̀ akú mọ̀lẹ́ka kọ́ ẹ̀kọ́ kan níbi ikú ẹ̀ ká sì fi ọ̀rọ̀ yìí káyé fi ṣe ìṣítí fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí ara wa. kí ni ìṣítí náà ni pé Márúwá ni àfáà náà wọ̀ tí mọ́tò kan bá spidi bọ̀ wá wọ́n ti mú nǹkan lọ́nà lè kọlu àfáà fi ṣe dédé àjàlè rẹ̀ nínú Márúwá ó ní ìmọ̀ ó kéwú ó sì máa sọ dáláhẹ́ ìmáàmù nípa akọ̀mọ̀ kéwú ni oníwàásí ni iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ó ń mú lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ayò lọ́yẹ̀ láyò jama inú Márúwá lọ́mọ àkúsì la ilaha illallah ayé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bàbá kọ̀mọ̀ ní mọ́tò tó fi kú la ilaha illallah kọ̀mọ̀ nílé tó fi kú lèmọ̀rẹ́ ti ní gbé la ilaha illallah náà gbàtọ́ wa kú tán owó tí wọ́n ti wá rí lẹ́yìn rẹ̀ ní sẹ́ńgbò kú tán ó ti over 32 million ẹ dákun sóṣogùn owó kó tó kú ńgbà wa kú tán lówó òun dáhùn ni rárá kò rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló dá fún èyí ṣe tí wọn ò dáwó fún kọ́kọ́ nígbà tí ń bẹ láyé èyí ṣe tí wọn ò dáwó fún wọn ra mọ́tò nígbà tí ń bẹ láyé ètí mo fẹ́ mú ń bẹ̀ fún wa ni wípé àwa mùsùlùmí nù aládàá wa ni pé ìjọ ẹni wọn bá bàjẹ́ fún ni mùsùlùmí ràn lọ́wọ́ òkú ni mùsùlùmí náwó fún wọn kì í náwó fáláyé èyí wọn máa jẹ́ wá sí báwa tá a jẹ́ àfáà náà tó kù sàlàfíà lọ́jẹ́ ní àbí sòfíà lọ́jẹ́ ní kágbé yìí ti kápé generation ká generalize ètò ń jẹ́ àfáà níbi gbogbo wàhálà ti dá wà tá à ń ṣe káàkiri yìí àsáwọn kan lówó nù Islam tí wọ́n lè dá owó fàáfàá tí ń fẹsẹ̀ ẹ̀rìn tí ń ṣe dáwà láti ra mọ́tò fún tí wọ́n lè dá owó fàáfàá tí ò níbi tí ń gbé tó sì ní ẹ̀bùn tó lè fi ran Islam lọ́wọ́ la láti kọ́lé fún àti wọ́n bẹ káwa àfọ lè mọ̀ pé njọ́ta bá kú làwọn mùsùlùmí àwọn olówó wa ó tó rántí wa wọn à lè rántí wa gbà tá à ń bẹ láyé àmọ́ sẹ́yìn wà yìí dáa bẹ́ẹ̀ inú Islam ọba ní Sufi wọ́n ṣe bẹ́ẹ̀ bá fàbò tó náà ọba ní Salafi ni àfa ìwọ̀n tó ṣe bẹ́ẹ̀ fún yín náà níjọ́ àfàbò tó náà kú bẹ́ẹ̀ níjọ́ àfa Abu Sufyan yìí náà kú bẹ́ẹ̀ òun ni pé wọ́n tó jẹ́ àfa náà orúkọ níjọ́ tí wọ́n náà bá kú wọ́n tó dáwó fún ẹbí rẹ̀ wọ́n tó compensate rẹ̀ ṣerú àládà yìí dánú Islam mo wá fẹ́ béèrè ìjà àwọn kírísítẹ́nì máa ṣe bẹ́ẹ̀ ìjẹ́ òkú làwọn kírísítẹ́nì máa fún lówó ààyè ni wọ́n máa fún lówó gbogbo pásítọ̀ wọn kò sí pásítọ̀ tí kì í nu mọ́tò àbẹ̀yí tó bá yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí nàrí kò sí pásítọ̀ tí wọ́n kọ́lé fún àbẹ̀yí tó bá yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí nàrí ẹ̀yin olówó mùsùlùmí ẹ̀yin nu ọlọ́run torí owó tẹ̀ ẹ̀ máa ń ná kọ́dà ni wọ́n bá tún kúta tó wíyì náà tí wọ́n náwó fún yìí tó gbọ́dọ̀ jẹ́ni tó ní sáà tí wọ́n gbọ́dọ̀ náwó fún táyọ̀ fi mọ̀ pé lágbájá ló gbé òun lọ náwó rẹ̀ owó ìbànújẹ́ ni mùsùlùmí máa ń ná àwọn kìrìsìtẹ́nì a máa náwó ìdùnnú ẹjẹ́ àwọn náà change ká padà ká kú mẹ́rin àwọn tẹ́ ẹ bá rí wípé wọ́n nídìí ìrànlọ́wọ́ fún iṣẹ́ wọn gbogbo wọn bẹ lẹ́nu mídíà ẹ ti rí pé ẹni yìí kò tí ì rówó tó bá rówó iṣẹ́ rẹ̀ yìí máa wà òkè jù báyìí lọ
ẹni ọba ní kó tètè lọ lè ràn án lọ́wọ́ ọmọ jẹ òjijì ọba dà á lẹ̀ tán kẹtù máa yà wàdí máa ń gbádùn ẹ̀ gan mo fún wọn ní 10 million ọjọ́ ni ọlọ́run ò ní tẹ́wọ́ gbàlú ẹ̀. bẹ́ẹ̀ ni baba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.